Bismillah, walhamdulillah, wassalatu wassalamu ala rasulillah. Sallallahu alayhi wa sallam. Adúpẹ́ lọ́dọ̀ Ọlọ́run. Alhamdulillah. Ìkẹ́ àtọ́lá rẹ̀ kó máa bá An-Nabi wa Muhammad. Sallallahu alayhi wa sallam. Sallallahu alayhi wa sallam. Àkíyèsí leléyìí. Kásìrà wa ń yè, kátara wa lólobó níwọ̀n bá sókí. Obìnrin abiyamọ tó bá pamọ́ sẹ́yìn, tó máa bá jábọ́ lẹ́yìn ẹ̀. Kí ni ó padà ṣẹlẹ̀ sọ́mọ náà? Àkàbí gẹ́gẹ́ bí Mùsùlùmí lọ́kùnrin àtobìnrin àtọmọdé àtàgbà ló yẹ kí wọ́n lè dáhùn sápáná. Tábà bí wọ́n léèrè béèrè yìí pé tọ́mọ bá jábọ́ lẹ́yìn abiyamọ kí ni ó padà ṣẹlẹ̀ sọ́mọ náà kí wọ́n dáhùn wípé kò séwu fọ́mọ náà. Allahu Akbar. Ní Mùsùlùmí tó mójútó ẹ̀sìn rẹ̀ tó mọ̀ tí ń ṣe lérí ẹ̀sìn rẹ̀. Ìdáhùn béèrè yìí ni pé kò sábúrú kankan fọ́mọ náà. Allahu Akbar. Tó bá wá fapá dá o àbófẹ́rí nalẹ̀. Àbófẹ́yìn dá. Tí sùtá kan bá ṣe ẹ tọ́jú ẹ̀ àtèmi àti yín àní ṣòfò ọmọ wa. Àmín. Àmín. N tó bí ká dáhùn béèrè yìí lé ní ká tàn mọ́lẹ̀ sí i. Kányàn nàná yìí kan náà brọ́dà ni wọ́n pè mí wọlé lálẹ́ àná ó dàbí pé wọ́n ní láti Ọ̀ṣun state ní. Bẹ́ẹ̀ni. Wọ́n ní obìnrin kan wọ́n ní mùsùlùmí làwọn mọ̀ sí wọ́n ní kọ́dà ìjáàbù ìjà lórí ẹ̀ wọ́n ló bá jáde sí òun ní bá ń sáré kí àlejò. Subhanallah. Wọ́n ní tí fi ń torí ẹ̀ sílẹ̀ yìí ni wípé ọmọ jábọ́ lẹ́yìn ẹ̀ La hawla wala ìwà ń bẹ̀rù kábúrú ọmọ sọmọ òun lẹ́yìn wa ọ̀la. Ha tó ń kírun. Ọ̀rọ̀ ọmọ mọ̀kọ́ lélẹ́yìí ẹ̀sìn mọ̀ ni àfi tó ọba mọ̀ tẹ́lẹ̀. Sẹ́ni táwa bá ń ṣàlàyé àwọn ọ̀rọ̀ wọ̀nyí à ń dájú ọ̀rọ̀ wa káwọn mùsùlùmí Yorùbá àwọn tí wọ́n jẹ́ mùsùlùmí. Àwọn àròrí kan wà tọ́pọ̀lọpọ̀ Yorùbá ní àmọ́ kò gbọ́dọ̀ kó ọ sínú níjẹ́ mùsùlùmí tiẹ̀ kó gbà bẹ́ẹ̀ tí wọ́n bá lé ọ sí ọ̀ngbá ò gbọ́dọ̀ kó tó bá bá pàdé yẹ̀ bá fún ẹ̀rí pàwọn mùsùlùmí àwa ni gbálégbáta. Àwa ni gbálégbáta. Àwa la lè ṣàlàyé fara ayé pàwọn abọ̀rìṣà òsì mọ̀ ni wọ́n ń ṣe. Ẹ̀sìn mọ̀ ni wọ́n ń ṣe tán bá tán lórí ìbàjẹ́ yìí náà Ọlọ́run mọ̀ nàbọ̀ ẹ̀. Ẹ̀sìn àwa mùsùlùmí ò sí lọ́wọ́ àwọn abọ̀rìṣà kí ni wọ́n fẹ́ mú jáde nínú Al-Qur'ani pé ṣẹlẹ̀ yìí bá làákà yìí mu. Kí ni bẹ́ẹ̀ bí ọ̀rọ̀ Ànábì sallallahu alaihi wasallam wípé ẹ̀yin náà jẹ́ ayiri ẹ̀ o ṣẹlẹ̀ yìí tọ́sọmọlúwàbí ẹ̀ lè bá pàdé nínú ẹ̀sìn wa. Àwọn abọ̀rìṣà nígbà míì tá bá ń sọ̀rọ̀ wọ́n wá láwọn ọ̀dọ́ sẹ́yìn wọ́n ní ẹlẹ́ àwọn àlejò. Wọ́n èso ọmọ ìlú wọ́n láwọn òòṣà kan tó máa bọ̀ nílẹ̀ Yorùbá yìí wọ́n ní àjòjì ọ̀gbọ́dọ̀ báwọn dé díẹ̀ sẹ́sì ẹ̀sìn gbogbo ayé wa nù. Rárá. Ìsìláàmù tó kó gbogbo ayé sínú ìròrí tí bá ń bẹ lórí Yorùbá níjẹ́ mùsùlùmí náà ló gbọ́dọ̀ wà lórí tápà. Bẹ́ẹ̀ni ló gbọ́dọ̀ wà lórí Haúsá. Lórí Haúsá lórí Fúlàní àwọn èèyàn yín àwọn abọ̀rìṣà yín kọ̀ọ̀kan tí wọ́n sá sábẹ́ ẹ̀sìn Ìsìláàmù nílẹ̀ Yorùbá tí wọ́n máa ń wẹ́rí àpàpàǹdodo tí ò sí lára ẹ̀sìn wa wọ́n fẹ́ dà pọ̀ láwọn àfáàfin jáde tí wọ́n gbé kò rí bẹ́ẹ̀ èsì ọ̀rọ̀ àlàyé ọ̀rọ̀ àwọn abọ̀rìṣà máa wá ní àwọn mùsùlùmí máa ń lura wọn máa ń jà Ìsìláàmù gbàgbàkúgbà ni kò sáyè irọ́ sẹ́rí mùsùlùmí Yorùbá ní àwọn òròrí kan wọ́n ní èèwọ̀ kí ni mo pè é èèwọ̀ báwa mùsùlùmí náà ṣe ní àwọn Muharramat ti wípé ò gbọ́dọ̀ dédìí ẹ̀ má ṣe o Yorùbá ní ẹ̀já pé má dẹ̀já o wọ́n ní ọ̀hún pé tó o bá délé yìí wò yóò hùn ọ́ sẹ́rí kọ́ mọ́ jábọ́ lẹ́yìn ìyá ìròrí tí Yorùbá ní ni wípé tọ́mọ bá fi jábọ́ lẹ́yìn ìyá tó bá jọkùnrin ni ìyàwó mẹ́sàn-án ní òkú lé lórí ìyàwó mélòó ìyàwó mẹ́sàn-án tó bá jóbìnrin ọkọ méje ní òkú. Kí ló dé? Irọ́ mọ̀ ni. Irọ́ gbu. Yorùbá ní àwọn èèwọ̀ lóríṣiríṣi tó jẹ́ pé ìdẹ́rùbani ni èèwọ̀ dẹ́rùbà ni láti lè ṣe káì sọ́mọ nígbà míì wọn ní ò gbọ́dọ̀ fọṣọ lálẹ́ ò bá fọṣọ lálẹ́ ìyá rẹ̀ ó kú. Irọ́ mọ̀ ni àkàbí. Irọ́ ni. Irọ́ mọ̀ ni tí wọ́n bá fi tì í di pé ìyá rẹ̀ ó kú ọ lè máa fọṣọ lálẹ́ lọ bẹ́ẹ̀ sì ni wọ́n fi ṣe èèwọ̀ dẹ́rùbà yìí pé tó bá fọṣọ lálẹ́ ọ̀ ní rí fọ̀ mọ́. Ẹ wòrò rí. Nígbà míì wọ́n á ní má fi ọ̀pá má fi igi má fi lálà kèsì sí bá balẹ̀ ìyá rẹ̀ ó kú. Irọ́ mọ̀ ni wọ́n fi dẹ́rù bọ méèké ni wípé kígi má bàa gún lójú. Nígbà míì wọ́n lè ní má rúgi kọjá láàrin ká bọ́ọ̀ bá rúgi kọjá láàrin ká ọ̀fọ̀ máa ṣẹ̀. Irọ́ mọ̀ ni. Subhanallah. Ìtí wọ́n fi tí ń di ìtí wọ́n fi torí ẹ̀gbẹ́ kalẹ̀ ni wípé ìṣeéṣe kí wọ́n máa rúgi bọ̀ láàrin ọ̀dẹ̀dẹ̀ káwọn ọmọ kéèké wọ́n máa sáré bọ̀ kọ́ ọmọ bá ṣe wọ́n sùn ta. Nígbà míì wọ́n ní má jẹun lójú ọ̀nà bọ́ bá jẹun lójú ọ̀nà ọ̀ ní yó. Irọ́ mọ̀ ni àkàbí. Èèyàn bẹ́ẹ̀ bá ẹ̀bà ńláńlá pàdé ni. Bọ́kà bá tú ọkà. Àbí fùfú tó yanjú. Ọmọ wípé gbogbo àwọn nǹkan wọ̀nyí wọ́n gbé kalẹ̀ wọ́n wá fi àwọn nǹkan kan tí ń di nígbà míì wọ́n ní wọ́n fi ké mọ̀mú mi kọ́ mọ́ bá yọ ponú. Irọ́ mọ̀ ni. Ìtí wọ́n fi tí ń di ni wípé àmukù ẹnu tiẹ̀. Ìwọ lè yọbùn. Ọ lè yọbùn ẹnu rẹ tó rí un Màgàjí ó sì fẹ́ mú mi ìdọ̀tí
Wọ́n sì fẹ́ bú ọ ní dàrẹ́tì. Wọ́n wá ní tọ̀ má mú mi o má fi kéèmù mú mi. Hayyakumullah. Sẹ́ni kéèyàn dán kíní kan wò. Kéèyàn máa wá retí àbọ̀ lẹ́yìn wọ̀ ọ̀la pé àmọ́ tí ó ṣẹlẹ̀. Ẹni tágbára rẹ̀ ka wípé tó o bá délé yìí wò yín tí ó ṣẹlẹ̀ sí ọ yóò hùn ọ́ Ọlọ́run nìkan ni. Allahu akbar kabira. Gbèdéke yìí pé sọ ti dán wò náà máa retí àbọ̀. Títóbi Ọlọ́run. Agbára nìkan ò ká. Ẹ rí i pé Al-Qur'ani ní a'udhu billahi minash shaitanir rajim. Inna Allaha la yaghfiru an yushraka bihi wa yaghfiru ma duna dhalika liman yasha. Àánú Ọlọ́run sọ̀kalẹ̀ lé wa lérí ń bí. Alhamdulillah. Ọlọ́run ní èmi Ọlọ́run yìí ní foríjì ẹni tó bá ṣẹbọ pẹ̀lú mi. Wa yaghfiru ma duna dhalika liman yasha. Ẹni tó bá ṣe ń tọ́ yàtọ̀ ṣẹbọ mo lè yááfì ẹ̀ tó bá tẹ́ mi lọ́rùn pé ọ tẹ́ mi lọ́rùn mo yááfì ẹ̀. Ọlọ́run wa ni wa man yushrik billah faqad iftara izman hazima. Gbogbo ẹni tó bá ṣẹbọ pẹ̀lú èmi Ọlọ́run ń tọ̀ ń dàda parọ́ tó lágbá mọ́ mi. Ọwọ́ àgbà lọ bí tí ò yẹ kó wà lọ. Ọwọ́ àrànṣe lọ bí tí ò yẹ kó wá sí. Subhanallah. Ọ̀dájú ń tọ́ yẹ kó dájú ẹ̀kọ́ lọ́hùn. Àtijẹ́ àti mú nira wá lẹ́yìn ìyá ẹgbà mi. Tani mo ṣe kó túwọ́ lọ́rọ̀ mi. Subhanallah. Tó dájú ọ̀rọ̀ rẹ kọ́ lọ́hùn. Subhanallah. Ọ̀hún wo mọ̀ wọ́n wá ní kọ́ tó lè rọ́mọ bí o àfi kọ́ sí tuntun àwọn àgbà. La hawla wala quwwata. Tọ́ ọ bá rí bí ọ ọ̀sìn dédé àgbákò bọ́ ọ bá rí bí ọ kàdánwò. Àánú Ọlọ́run ò ní sí níbi ntọ́lọ́run bá lè gbọ́dọ̀ dé díẹ̀. Tọ́ ọ bá ṣe nǹkan kan tí ò bófin Ọlọ́run ọba mu tọ́ ọ bá rọrẹ́ ń díẹ̀. Àkàbí ìsìdìrájù ni o orí ẹ̀dẹ́ ni o. Níjọ́ tí ọba mú ọ ní bọ́m̀bẹ̀. La hawla wala quwwata illa billah. Ṣé ẹ rí kọ́mọ jábọ́ lẹ́yìn ìyá? Kò sí jìyà kankan. Kò sí kinní kan. Bẹ́ẹ̀ sì ni àwọn òfin tó wà lábẹ́ pé kí nǹkan kan ṣẹlẹ̀ ká máa wá retí wípé nǹkan báyìí ni ó padà ṣẹlẹ̀ gẹ́gẹ́ bí mùsùlùmí gbọ́dọ̀ gbà yí pé Ọlọ́run nìkan ló ní gbèdéke ntẹ̀yìn bá ṣe tí ó bá tẹ́ ẹ lọ́rùn pé nǹkan báyìí ní jìyà rẹ̀. Allahu akbar. Ayakumullah. Àmọ́ pé nǹkan kan o tó bá ṣe nǹkan kan o tó bá délé yìí wo nǹkan kan báyìí ni ó ṣe o tó bá délé yìí wo nǹkan kan báyìí ni ó ṣe o nǹkan kan báyìí ni ó ṣe o ní tó kílẹ̀ àṣìwá pé tó bá jẹlé yìí yóò múnú wọn tó bá jẹlé yìí ó máa yàgbẹ́ tó bá ṣẹlẹ̀ yìí nǹkan kan máa ṣe ọ ní tó kílẹ̀ àṣìwá àmọ́ ní nǹkan àkọ́kọ́ wípé sọ ti dá kọjá náà Yorùbá wa ní àwọn ọ̀rọ̀ kan sọ pé tájẹ́ẹ̀tì àwọn abọ̀rìṣà ìgbàgbọ́ rẹ̀ náà ni wọ́n fẹ́ bàjẹ́. Bẹ́ẹ̀ni. Tó bá ṣe nǹkan kan tọ́jà yìí pé àgbélẹ̀rọ tiwọn ni kò ní kankan ṣe tí ọba ní ẹsẹ̀ wà ní iná kí mo ṣe yín wá ní ọmọdé burúkú ń bojú wẹ̀yìn. Ọ̀gbẹ́ni yẹ̀yẹ́. Sọ́ọ̀jọ́ lolúwẹ́rẹ́ wá bínú ìrọ́mọ̀ ni ìtumọ̀ rẹ̀ ni kí wọ́n tó fi kí rẹ̀ mọ́jọ́ iwájú pé kò tí ì ṣetán tí ó bínú ni kọ́ sáà lè bá a máa ṣẹbọ pẹ̀lú Ọlọ́run náà ni. La ilaha illallah. Kẹ́ ọmọ jábọ́ lẹ́yìn èèyàn àǹtí wa kan ìwọ náà mọ̀ wọ́n àǹtí náà lè bínú kọjá àlà àwọn àti ẹnìkan jàǹjọ́ kan láti bá bínú lọ́mọ bá jábọ́ lẹ́yìn ẹ̀ ọmọ náà ti wọlé ọkọ ọmọ kẹta níbẹ̀ lọ́wọ́ ẹ̀ báyìí títóbi Ọlọ́run àtìmí àti àní sunkún ọmọ àmín nǹkan kan ò sí àmọ́ àwọn Yorùbá wọn ní tí wọ́n máa dá sí o tí wọ́n bá ti ní gbèdéke ìjìyà lórí kíní kan pé tó bá délé yìí wò nǹkan kan ó sì ọ́ tí ó sì lọ́wọ́ Ọlọ́run ọba nínú tí wọn náà bá wá gbára lọ́lọ́run àwọn ni wọ́n máa ń ṣàṣìyàn lórí nǹkan èèwọ̀. Wọ́n á fẹ́ kérò tí wọ́n ṣẹ́. Kérò tí wọ́n lè bá a ṣẹ́ tó bá mọ̀ jẹ́ kọ́ mọ́ jábọ́ lẹ́yìn rẹ lójú wọn wọ́n ṣàṣì ọ ni wọ́n sóògùn sí ọ bí wọn náà bá gbára lọ́lọ́run àbúrò ọmọ wa ṣẹlẹ̀ wọn ni sọ fún ẹ̀sìn àjòjì tí wọ́n gbédé òní wọ́n gbára lé bí nǹkan bá sọ pọlọ èèyàn yẹn á máa pè Ìsìlámù lẹ́sìn àjòjì. Tọpọlọ rẹ̀ dọ̀tí. Ọlọ́run ti fi gígùn gbogbo nǹkan tí ó yẹ ká jìnà sí èwo ló yẹ ká ṣe Ọlọ́run ní walladina la yad'una ma'a Allahi ilahan akhar wala yaqtuluna an-nafsa allati harrama Allahu illa bil haqqi wala yasinun wa man yaf'al dhalika yalqa hazama. Ọlọ́run ní ìṣẹbọ pẹ̀lú èmi Ọlọ́run walladina la yad'una ma'a Allahi ilahan akhar Ọlọ́run ní gbogbo àwọn tí wọ́n bá pè nǹkan mi pẹ̀lú èmi Ọlọ́run wala yaqtuluna an-nafsa allati harrama Allahu illa bil haqqi wọn ò sì máa má pààyàn wọn ò pààyàn àfẹni tó bá lẹ́tọ̀ọ́ sí kí wọ́n pa ẹni tó bá máa pààyàn yẹ pàdé. Ọlọ́run wá ní wala yasinun wọn ò sì ṣe sìná. Ọlọ́run wá ní wa man yaf'al dhalika yalqa hazaman ẹni tó bá dárú ẹ̀ wò Ọlọ́run ní yọ pàdé ní tó ṣe yóò hún wàhálà ó wọnú gbèsè ayé ẹ̀. Àwọn òfin mùsùlùmí nù. Àwọn òfin ẹ̀sìn ní Ọlọ́run ti ní gbèdéke àmọ́ pé ẹ̀yin bàbá dá kíní kan kọjá nǹkan báyìí ni ó sì ọ́ bàbá ṣe kíní kan nǹkan báyìí ni ó sì ọ́. Mùsùlùmí ò gbọ́dọ̀ nírò rí ẹ̀
Allahu Akbar. àmọ́ àwọn máa gbé léke ẹ̀sìn àjòjì lọ́fẹ́ kọ́ dẹ́mu ọ̀pọ̀lọpọ̀ nǹkan Ọ̀gbá fọ́ọ̀nù. ẹ̀sìn táwọn baba ńlá baba yín dìtẹ́tì 1972 so wọ́n lẹ́sìn àbáláyé táwọn abọ̀rìṣà bá ń bọ̀ sáńjọ́ mi tó bá ń ṣe eégún tó bá ń sọ̀rọ̀ wọ́n máa interview wọn wà béèrè lọ́wọ́ wọn wọ́n à ní bàbá àwọn ńjọ́ tó gbégún èèyàn pàdé kíníkà lọ́nà ńjọ́ náà ni wọ́n ti gbégún ìwọ̀lú òsà 1964 ọ̀nà bo. ọlọ́run àánú ọlọ́run nífẹ̀ẹ́ mi àti yín lẹ̀ Àmín. subhanaka la umma bi amdika ashhadu an la ilaha illa ant astaghfiruka wa atubu ilayk.